bawa mudirul markaz Ọlọ́run mọ́sá bá wa sọ wọn. Ní òní mudiru àwọn ní gbogbo ilẹ̀ Yorùbá yìí àwọn ní an-nuqtatu ad-da'ira. Ọgbọ́ an-nuqtatu ad-da'ira. Bí gbogbo kó wá bá lọ báyìí tí wọ́n bá bọ̀ báyìí wọ́n padà lọ lè fẹ́ rí sọ ọ̀dọ̀ Baba Lágége náà ni. Ọgbọ́ èyí tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé bọ́lọ̀ ń bá séèyàn bó ti ṣe Baba Lágége yìí Ọlọ́run máa ṣe nǹkan tó pọ̀ fún o. Ọlọ́run ṣe nǹkan tó pọ̀ fún gan o. Ẹni tí Ọlọ́run ṣe Baba Lágége yẹn ó wọ́n gan. Ọlọ́run yìí sábà ṣe méjì rẹ̀ ní sẹ́ńtúrì kan. Ẹyọ kan náà ni máa ṣe. Àwọn àfáà pọ̀ lóòótọ́, àwọn àfáà pọ̀ gan dáadáa tí ò lóǹkà. Àmọ́ Ọlọ́run á wá yọ ẹnìkan ṣoṣo. Bó ti yọ ànábì Muhammad láàrin gbogbo àwọn òjíṣẹ́ ẹ kó òun nìkan náà aṣọ lànábì. Àwọn òjíṣẹ́ àwọn ṣáájú rẹ̀ ó ti yé àmọ́ ńgbà tó dé. Ọlọ́run ìwáyé rẹ̀, ìlò ayé rẹ̀ àti ikú láyé rẹ̀. Sallallahu alaihi wasallam. Kò sẹ́ni nínú gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ kò sẹ́ni ọjọ́. Sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ló wá ṣe bàbá mudirul markaz bẹ́ẹ̀. Damallahu hayatal mudir. Bẹ́ẹ̀ ọba kan nígbà náà ni ò nígbà. Mashallah. Aksarun nas ó ti wá ya'rifuna al-haqqa wa hum yunkirun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Wa hum munkirun. Wọ́n dá òdodo mọ̀, wọ́n mọ̀ gbà ni. Wọ́n mọ̀ tako òdodo ni. Lẹ́bàá wo ní sìn bàbá ti sọ̀rọ̀ ìkúnlẹ̀ kò sáburú bí ìkúnlẹ̀ kò sí nǹkan kan bí ìkúnlẹ̀ àti tó ń gbọ́ nísìn. Ọkàn náà àwọn afáwa tó ń wí pé kákúnlẹ̀ kò sí láì fi ń bẹ̀. Láwọn náà sì mọ hújà wá. Láwọn tí wọ́n ti takò pé ìkúnlẹ̀ ọ̀dà tẹ́lẹ̀. Ọ̀rọ̀ hijab bàbá sọ àwọn èèyàn takò wọn bú wọn ṣe gbogbo ẹ̀ ń gbọ́ padà yá. A padà tún gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ń pè ọ̀dà tí wọ́n takò wọn wípé àwọn náà ti padà kàn wípé alóòótọ́ hijab kìí ṣe dandan kìí ṣe súnà aládàáni. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ sẹ́rí tí ó sù yìí kìí yé àwọn èèyàn tán dì sí náà ni yóò padà yé wọn ẹ̀sìn yóò padà yé wọn. Èyí ti yé àwọn kọ̀ọ̀kan ọkà àwọn kọ̀ọ̀kan tí èyí inú àwọn tí èyí wọn ti yé àwọn míì àmọ́ wọn ò fẹ́ kí ayé ọmọ kó ti yé àwọn. Allahu Akbar. Ká mú oṣù kalẹ̀ kí Ramadan tó dé àbí kọ́dún tó dé pẹ̀lú mímọ̀ àti irinṣẹ́ tí èèyàn fi mú kalẹ̀. Mashallah. Baba Lágége ti ń ṣe nísìnyí kì í sọjọ́ ọ̀sìn láti ń tó lé lọ́gbọ̀n ọdún. Bàbá sì ní lastu bid'a mina rusul. Bàbá ní kì í ṣe ìmìlẹ̀ ní àkọ́kọ́ bí bàbá mi ti mú kalẹ̀ nu. Ṣé ká Ádámù kì í tẹ̀lé Sultan? Ọgbọ́ àwọn ìpè ntọ́lọ́hún fún mi ní mímọ̀ àwọn àbùná òjíǹsì mi lọ́lọ́run rán mi sí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ló ti fà mí jáde ọmọ akọ́ fà mí jáde nílẹ̀ Haúsá tí ó fà mí jáde ńbẹ̀ ńgbọ́ bá fà mí jáde nílẹ̀ Yorùbá tí ń ṣe ń jẹ́ àfáà tí mo sì nílé kéwú tí mo sì láwọn ọmọ tí ń kọ́ ń kéwú tí mo sì ní jàmá ní mọ́sálásí ìmáàmù ni mí khatibu ni mí àfáà kọ́ mọ́ ń kéwú ni mí onídáwà ni mí gbọ́dọ̀ tún tí mo sì nírinṣẹ́ mímọ̀ yìí gbọ́dọ̀ nírinṣẹ́ lékin tó máa lọ lè yá nírinṣẹ́ lò. Ọgbọ́ ni bàbá tí í ṣe láti ilẹ̀ wọ́n sì fi kọ́ àwọn ọmọ ìwà fi kọ́ àwọn ọmọ yìí inú ẹni tí Ọlọ́run ní ọmọ tó jogún ẹ̀ lọ́dọ̀ Sheikh Adam Baba Lágége yìí ni wọ́n jogún kìíní yẹn wọ́n mọ̀ wọ́n kọ́ wọ́n sì mọ̀ lámàyájú òun náà ni wọ́n wá ń lò fún wa. Ok, káwọn èèyàn wá takò wípé àwọn ò fẹ́ ọgbọ́ kò dí nǹkan kan kù nínú ntí bàbá ń wí. Ẹni olóhùn ọ̀fẹ́ gan àwọn tí ń takò on the 18 àyíbẹ̀kọ́ ní bàbá láàmú àwẹ̀ síbẹ̀kọ́ ni bọ́bá wá ṣe dédé on the 18 wọn táwọn ṣẹ̀ṣẹ̀ ń fi torchlight wà nù kànga àbí tí wọ́n lè jòkó ń ta táwọn ń retí pé kó jáde sáwọn ìtẹ́yìn retí pé ó jáde sáwọn bàbá ti lọ lè ká mọ́lé wọn ó ti sọ̀gbà tó ń bọ̀ wá.
àwọn ti ká mọ́ wọ́n ti ká fákìdì rúlà wọ́n ti ká mọ́ pẹ̀lú hisabul falaki Masha Allah. alhisabul falaki Falaki. tọ́lọ́hún ní kí bàbá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń takò àwọn ọ̀mọ́ ni ọ̀dà tó bá já sí wípé ọmọ tó sàtakò pé ọ̀dà kọ́kọ́ sàlàyé ẹ̀ náà kọ́ wá sàlàyé gbogbo ẹ̀ tán kọ́ wá ní àmọ́ mo mọ̀ àmọ́ kò dáa